Ẹ kú dédé àkókò yìí, gbogbo bí tẹ́ ti láǹfààní láti máa gbọ́ wa, láti máa wò wá káàkiri àgbálá ayé. Ìkànnì Kọ́ńbọ́ọ̀kì Èdè Yorùbá TV ńlẹ̀ já sí. Ìkànnì tó jẹ́ pé ohun táwa mú ní òkúnkúndùn, òun ni bá ti máa sọ ìròyìn, àwọn ìṣẹ̀lẹ̀, ìgbésẹ̀ bó ti ń lọ káàkiri àgbálá ayé. Pàápàá jùlọ eléyìí tó kàn yín, tó kàn mí, tó kàn wá ládúláwọ̀, tó kàn wá ńlẹ̀ káàrọ̀ oòjíire lágbègbè wa àti ní kọ̀rọ̀kọ̀rọ̀ yàrá wa. Bó bá ti lu, bá bá ti gbọ́, dandan ni káwa fi tó àwọn èèyàn létí. Máa ń sọ pé kì í bá a ti ń dá sọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí, bá a ti ń dá sọ̀rọ̀ agbègbè wa, kì í ṣàyànjúràn o. Bí kì í ṣe pé ó kàn wá, a jẹ́ ọmọ bẹ̀. Bí èèyàn bá sì kàn, dandan ni kí èèyàn láǹfààní àti lè sọ nípa rẹ̀. La ṣe ń ṣe kíni, la ṣe ń dá sí. La ṣe ń ṣe kíni, la ṣe ń tẹnu bọ̀. Bá dẹ̀ ṣe ń sọ yìí pé bó bá ti ṣẹlẹ̀ sókè, kọ́tùn ó fi kọ́gbọ́n. Bó bá ti ṣẹlẹ̀ sósìn, kí ìsàlẹ̀ náà kó rá ogún àmúṣe, kó rí ohun tó è ṣòdiwọ̀n ìgbésí ayé rẹ̀. Kì í ṣe pé à ń lọ lọ́hùn lásán. Bàbá pa àwọn aláṣẹ wá ṣe nǹkan báyìí, ohun tí òfin ni kí wọ́n ṣe, ohun tí wọ́n láǹfààní àti ṣe lónú òfin, àwọn òfin tó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àtọ̀pọ̀lọpọ̀ àbá mi eléyìí tá sọ̀dọ̀fin bí ó ti mọ dáàbò bo dúkìá wa, tí ó ṣe mọ pèsè fún wa àti ìgbáyé gbádùn wa eléyìí tó ṣe kókó. Ọláìdé lorúkọ tèmi ń jẹ́ Alákìjà ni bàbá tó bí mi lọ́mọ. Akin tí ń lákin ẹgbẹ́ lójú ogun, Ọ̀yọ́ fún bẹ́gbẹ́ lẹ́rù, Akin tí ń kọ akin ẹgbẹ́ lóminú. Ìròyìn àkọ́kọ́ tájọ ṣe kíni, tájọ mẹ́nubà lórí ètò lákòókò yìí, òun ni ìgbáradì ilẹ̀. Báwo la ṣe ń gbáradì ilẹ̀ lágbègbè wa? Báwo la ṣe ń gbáradì ilẹ̀ ní kọ̀rọ̀ yàrá wa? Báwo la ṣe ń gbáradì ilẹ̀ ní community wa yẹn gangan o, tó yè dé street, tó yè wá dé ìlú wa. Eléyìí tá a gbọ́ pé ó ṣẹlẹ̀ nílùú Mẹ̀kọ, pé òjò rọ̀, ó sì ṣe kíni, ó ṣọṣẹ́, ó bọ̀ ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́, ó ṣe kíni, àwọn ẹni ibi táwọn èèyàn rò tẹ́lẹ̀. Bí wọ́n ti ń ronú pé dúkìá mi méjì yìí ni, báwo ni wọ́n ti rí mẹ́ta? Báwo ni wọ́n ti rí mẹ́rin? Ẹnìkan sì ní méjì tó sì jẹ́ pé méjì ọ̀hún kò lè sọ pé bí báyìí ló wà torí ojú ti ṣe kíni, ó ti bàjẹ́. Ọlọ́run ò ní jẹ́ kẹ́rù wa bàjẹ́. Gbogbo ohun tá a ṣiṣẹ́ wa fún, a ò ní sọnù lójijì. Yóò tó wa jẹ, yóò sì mọ́ wa lọ́wọ́. Àrà ńlá kan tó sán ní ìlú Mẹ̀kọ, tó sì ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́. Ìlú Mẹ̀kọ ní ìpínlẹ̀ Ògùn, eléyìí tó ṣẹlẹ̀, tó sì sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé, tó sọ wọ́n di aláìníbi tí wọ́n máa gbé, tó ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́. Eléyìí tó ṣẹlẹ̀, àwọn agbègbè tí kíní ọ̀hún sì ṣẹlẹ̀ sí, àwọn agbègbè Obolo Road, Ìdí-òro, Area 5 Junction, Láfẹnwá, Secretariat, Ọbátẹ̀dó, Arárọ̀mí, láwọn gbogbo àwa tí a bá mọ ọ̀nà ọ̀hún, ní ìlú Mẹ̀kọ. Àrá ọ̀hún, òun ló sán tó jẹ́ ó kọ́kọ́ ba àwọn igi, tó ọ̀pọ̀lọpọ̀ igi wó lulẹ̀. Lẹ́yìn èyí ló ká òrùlé. Ẹ mọ̀ bí nǹkan bá ṣà ti ká òrùlé, àṣírí ilé ti tú. Bí ilé ò bá ti lórùlé, gbogbo ohun tí ẹ máa ń ṣe ń bẹ̀, kódà bó òòrùn bá ràn yóò dàbí àrànjù, bátẹ́gùn bá fẹ́ yóò dàbí àfẹ́jù, bójò ó bá rọ̀ tààrà ni yóò máa lọ sínú àwọn dúkìá yìí. Lára àwọn tí nǹkan yìí ṣẹlẹ̀ sí, òun ni pásítọ̀ kan, tí orúkọ rẹ̀ ń jẹ́ Olúgbìlẹ̀ Israel Adébáyọ̀ ti ìjọ Christ Preacher Bible Church, Jésù Tẹ̀dó, ní ìlú Mẹ̀kọ ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ yìí ńlá fi ń rọ̀ mí, ńlá fi ń rọ̀ yín, ńlá fi ń rọ̀ gbogbo wa. Wípé ká gbáradì ilẹ̀ bá ti jẹ́ pé àkókò òjò la wà yìí, ká má dí ojú ọ̀gbàrá. Gbogbo ibi tá bá rí pé omi máa gbà kọjá, ká ṣe kíni, ká lànà bẹ̀. Kì wá ṣe pé kójò díẹ̀ rọ̀ o, ká ti wá lọ máa ń gbogbo àwọn nǹkan tá a ti dà lẹ́, gbogbo àwọn ìdọ̀tí tá a ti ṣe, eléyìí tá a lè lọ síbi tí ìjọba pèsè sílẹ̀, tá a lè kó wọn lọ bẹ̀. Kó má lè jẹ́ pé ọ̀gbàrà kéékèèké, ọ̀gbàrà díẹ̀ lá máa lọ dà wọ́n sínú ẹ̀. Bá bá ti ń ṣe bẹ́ẹ̀, ẹ já má gbàgbé pé bó bá ti ṣẹlẹ̀ tán, kì í ṣàwa nìkan ni nǹkan yìí yóò ṣẹlẹ̀ sí o. Yóò kan ẹni tí ò kan lọ́wọ́, ẹni tí ò kan lẹ́sẹ̀. A wà fi tọ̀dọ̀ tiwa kó bá àwọn tí wọ́n mọ̀ ń pa ẹ̀. A fi ń jọ ń rọ̀ wá báyìí. Àkókò òjò la wà. Kí ni ìgbáradì yín? Kí ni ìgbáradì tọ̀dọ̀ tèmi? A sì rọ ìjọba ìpínlẹ̀ Ògùn, láti lọ bá wa lọ sí àwọn agbègbè yìí, ọ̀kan ibi tí nǹkan náà ti ṣẹlẹ̀, láti bá wọn tí ó bá ti ṣẹlẹ̀ la lè mọ̀ sọ pé ẹ mọ̀ ṣe báyìí, ṣe báyìí. Bó bá sì ti ṣẹlẹ̀ tán, ìgbà kú mọ̀ pé bá ti bọ́ tà ń bẹ̀, òun la máa rò. Kó sì ká sì ṣe ní kìlọ̀kìlọ̀ fún àwọn agbègbè tó kàn. Ọwọ́ àwọn àjọ tí ń rí sí ìgbé òògùn olóró àti ìṣògùn lò, NDLEA, ni wọ́n ti mú arábìnrin kan ní ìpínlẹ̀ Port Harcourt tó tọ́jú egbòogi olóró sí ojú ara rẹ̀. Ọwọ́ ṣìkún àwọn ẹ̀ṣọ́ National Drug Law Enforcement Agency NDLEA ni wọ́n ti mú arábìnrin kan tí ń jẹ́ Esekin Obeyi níbi tí ó ti ń gbèrò àti gbé òògùn olóró láti
ìlú Port Harcourt lọ sí ìlú Iran. Àmọ́ arábìnrin yìí pẹ̀lú bóyá tọ́jú egbògi olóró yìí sínú àwọn àpamọ́wọ́ rẹ̀ kò sì dúró ń bẹ̀, ó tún mú púpọ̀ nù kínní yìí lọ tọ́jú ẹ̀ sójú ara rẹ̀. Obeyi ẹni tí ó múra gẹ́gẹ́ bí alájà tó lo ìjáàbù òun lọ́wọ́ àwọn àjọ yìí mú lọ́jọ́ Sunday ọjọ́ kẹta oṣù karùn-ún ọdún tí a wà yìí ní pápá ọkọ̀ òfurufú ti Port Harcourt níbi ó ti ń gbèrò láti lọ sí ìlú Iran. Gẹ́gẹ́ bí àwọn agbẹnusọ fún àjọ tí ń rí sí ìṣògùnlò àti gbígbé òògùn olóró yìí NDLEA, agbẹnusọ wọn Fẹ́mi Babáfẹ́mi òun ló sọ di mímọ̀ pé afurasí yìí ni ó mú egbògi olóró tí ó tọ́jú rẹ̀ sí àpamọ́wọ́ rẹ̀ bíi 3 tó sì mú àwọn tó kù tó tọ́jú rẹ̀ sí ojú ara rẹ̀. Arábìnrin yìí làwọn àjọ yìí fi sí abẹ́ ìwádìí tó gbọngbọ́n tí wọ́n sì ń wò bí wọ́n ti ń ṣe yìí. Arábìnrin yìí ń ṣe ìgbọ̀nsẹ̀ bí ẹ̀mẹrin tó sì jẹ́ pé nínú ìgbọ̀nsẹ̀ yìí gbogbo àwọn egbògi olóró yìí òun ló ń jáde ńbẹ̀ ní ìkànkan. Arábìnrin yìí wá jẹ́wọ́ pé ó yẹ kóun mú pálẹ̀tì tí wọ́n ń pè ní pálẹ̀tì yìí gẹ́gẹ́ bí dídíjì rẹ̀ 70 ló yẹ kóun mì, àmọ́ torí pé nígbà tóun ti gbé bí 67 mì, àmọ́ nígbà tóun ti gbé bí 67 mì tí òun ò sì lè gbé tó kù mì ló jẹ́ kóun mú 3 tó kù yìí lòun ti bọ ojú ara òun. Ọlọ́run ò kú gbà wá ń bẹ̀, bàbá ní ká máa ṣe ọmọlúàbí wa ìjẹ́ èèyàn wa ẹja tọ́jú ẹ o. Eléyìí arábìnrin ti wà ní ṣùkún àwọn àjọ yìí mọ̀ pé ní kò pẹ́ kò pẹ́ wọn á gbé lọ sílé ẹjọ́. Ohun tójú rẹ̀ bá rí yóò faramọ́ ni o, torí bí èèyàn bá ń wá ọlá òjijì tí èèyàn bá ń kanjú owó, ohun tí èèyàn bá rí yóò faramọ́ náà ni gẹ́gẹ́ bí mo ti wí. Èyí lópin ìròyìn bí ó ti ń lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ní àkókò yìí. Ẹ tún darapọ̀ mọ́ wa, ẹ like, ẹ subscribe, kẹ́ sì share, lẹ́fi láǹfààní láti máa rí bàbá ṣe ń gbé ìròyìn jáde lọ́lọ́kan-ò-jọ̀kan ní ìtàkùn Kọ́ńbọ́ọ̀kì Èdè Yorùbá TV. Ọláìdé Alákìjà lóníròyìn, ẹ kú iṣẹ́.